ó yẹ jẹ́ máa kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá ajá ò balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún ọwọ́ ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́wọ́ etí náà kò nídìí ní gbogbo ọgbà àti gbogbo àsìkò báyìí náà ní mà kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa láti ibi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ó kí n pe ẹ káàbọ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ti wà pẹ̀lú wa látọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúró tí ẹ kú fẹ́ gbogbo gbà ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà làṣẹ bẹ́ẹ̀ tá tún mú wá sójú mọ́ màwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa orúkọ oníròyìn àyànfẹ́ Elédùmarè ní jẹ́ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Gbogbo yín pátá ni ẹ tún máa jáwé olúborí padà wá sílé ìgbìmọ̀ asòfin yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fẹ̀rín pẹ̀kẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lásìkò tó ń gbé ètò ìṣúná kalẹ̀ fún wọn. Ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àwọn ògo wẹrẹ ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ayẹyẹ àwọn èwe tó wáyé nílùú Ìbàdàn. Wọ́n ti ju arákùnrin kan sátìmọ́lé báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọdébìnrin tó jẹ́ afọ́jú láṣepọ̀ ní ìpínlẹ̀ Delta. Ẹ dákun ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ jọ ẹ ràn mí lọ́wọ́ o níṣe ni wọ́n ti fẹ́ fi iṣẹ́ pa mí kú báyìí sí orílẹ̀-èdè Iraki ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tàn lọ ṣòwò ẹrú wọn ló fi gbé ta fún ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Gbogbo yín pátá ni ẹ tún máa jáwé olúborí padà wá sílé ìgbìmọ̀ asòfin yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fẹ̀ ní pẹ̀kẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lásìkò tó ń gbé ètò ìṣúná kalẹ̀ fún wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ti ṣe bẹ́ẹ̀ dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lásìkò tó ń sọ̀rọ̀ lẹ́yìn tó gbé àbá ètò ìṣúná tọdún 2025 kalẹ̀ ní iwájú gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá lẹ́yìn tí ààrẹ gbé ètò ìṣúná náà kalẹ̀ tó ń sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ àwọn ọ̀rọ̀ ìdánilójú fún ìtẹ̀síwájú tí ń bẹ ní orílẹ̀-èdè tí ń bẹ fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ààrẹ ṣe eléyìí tán níṣe ni ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sì sọ dímọ̀ wípé ní pẹ̀lú agbára àti ìtẹ̀lé òfin àti ìlànà tó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń wá múṣẹ ní èní sí iwájú ẹ̀yin tẹ́ jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ti orílẹ̀-èdè Nàìjíríà bí ààrẹ ṣe sọ èyí níṣe ni ariwo ta ní àárín àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin tí wọ́n sì pe ààrẹ ṣàkíyèsí wípé bàbá ẹ ti ṣí o kì í ṣe àwa ní ẹlẹ́ẹ̀kọkànlá o ẹlẹ́ẹ̀kẹwàá ni àwa níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dákẹ́ tó sì rẹ́rìn músẹ́ wípé sẹ́yìn lẹ́lẹ́ẹ̀kẹwàá á jẹ́ wípé bí mo ṣe pè ní ẹlẹ́ẹ̀kọkànlá yìí dájúdájú gbogbo yín lẹ̀ ń padà bọ̀ wá sí ilé ìgbìmọ̀ asòfin yìí ní inú ètò ìdíje fún ipò yìí ní ìgbà tí àkókò rẹ̀ tó bá tó. Lẹ́yìn tí ààrẹ sọ eléyìí níṣe ni gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán bú sẹ́rìn yakata tí ààrẹ sì dẹ́rìn pẹ̀kẹ́ gbogbo wọn. Lẹ́yìn ìgbà tí ààrẹ ṣe eléyìí tán ló ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí lọ sí ìpínlẹ̀ Èkó fún ìmúra ọdún Kérésìmesì àti ọdún tuntun January 1 tọdún 2025 gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ látẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ tó fi sójú òpó ayélujára X rẹ̀. Ibẹ̀ ni ààrẹ ti ṣe alábàápàdé ọ̀rẹ́ rẹ̀ ti àtijọ́ nínú tí ó ti pẹ́ tí wọ́n ti jọ ń bá bọ̀ ògbóǹtarìgì òṣèré orí ìtàgé Abíọ́dún Ayọ̀yínká tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Papa Ajasco nínú ètí ààrẹ Bọ́lá Ahmed Tinubu táwọn méjì ti jọ ṣe bẹ́ẹ̀ kíra wọn tán sì fi ìlú àti ijó kí ààrẹ káàbọ̀ sí pápákọ̀ òfurufú Muritala Muhammed ètò wà ní ìpínlẹ̀ Èkó nínú ètí gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú àti àwọn ìgbìmọ̀ rẹ̀ tí wọ́n ti lọ ṣe ìpàdé tí wọ́n ti lọ pàdé ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó dé sí pápákọ̀ òfurufú náà. In fulfillment of one of my constitutional duties and with unyielding commitment to rebuilding Nigeria towards ensuring that we remain steadfast on the journey to a prosperous future, I hereby present the 2025 budget to the joint section
of the 11th National Assembly. 10th? I wrote 11. Which means you are all re-elected. ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àwọn ògo wẹrẹ ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ayẹyẹ àwọn èwe tó wáyé nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí ẹnjìníà Ṣèyí Mákindé náà ní àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn tí wọ́n gbé ètò náà kalẹ̀ ìyún ayẹyẹ ọ̀hún. Nínú ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́, ayẹyẹ èyí tí ẹni tó jẹ́ olórí fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀, olórí tẹ́lẹ̀ fún Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ yún olórí Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì èyí tí ó ṣe pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò tí ó jẹ́ ti ẹni tó jẹ́ Oríyọmí Hamzat tí ó jẹ́ ti aláṣẹ àti olùdarí rẹ̀ èyí tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ gbé ètò ayẹyẹ náà kalẹ̀ fún àwọn ògo wẹrẹ gẹ́gẹ́ bí ètò ọdún tí ó ń parí lọ yìí àti láti fi ṣe ayẹyẹ fáwọn ògo wẹrẹ fún ọdún Kérésìmesì. Níṣe ni ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó bẹ́yìn yọ pẹ̀lú bí ayẹyẹ náà bó ṣe ti di wàhálà àti làásìgbò nínú èyí tí wọ́n sọ dímọ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn èwe ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ayẹyẹ ọ̀hún. Ayẹyẹ náà wọn ló wáyé ní òwúrọ̀ kùtù òní tí ń ṣe ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ní agbègbè tí wọ́n pè ní Islamic High School ní Bàṣọ̀run tí ń ṣe Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn, wọ́n sọ di mímọ̀ wípé ayẹyẹ náà òní ó kún fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí èrò sì pọ̀ lọ bìbà nínú tí wọ́n ti ń tẹra wọn tó sì ti ń tira wọn ní ìtìkùtì èyí tó mú kí ọ̀gọ̀rọ̀ àwọn ògo wẹrẹ nínú tí òǹkà wọn táì tí mọ iye tó jẹ́ báyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tọ́sí ni wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ lọ sí ilé ìwòsàn UCAG nínú èyí tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Wàyí o, Ṣèyí Mákindé ni àwọn ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn tó wà ní ìgbọnú ètò náà o tó sì sọ dímọ̀ wípé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún àwọn pẹ̀lú bí ọdún ṣe ń parí lọ yìí tí àwọn kan sì tún wá padà bọ́ sínú ìbànújẹ́ látàrí ayẹyẹ èyí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe láti fi kásẹ̀ ọdún nílẹ̀. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n sọ dímọ̀ wípé olórí Naomi Sílẹ̀kùnọlá kì í ṣe àkọ́kọ́ irú rẹ̀ tí yóò ṣe ní torí pọ́dọọdún ní ti máa ń ṣe bẹ́ẹ̀ tó sì ti máa ń ṣe ní àṣeyọrí, ṣùgbọ́n tọdún yìí ló ṣe bẹ́ẹ̀ tó yí ní ọwọ́ báyìí. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké náà ti jáde láyé nínú èyí tí òǹkà wọn kò tíì sí níta báyìí. Wọ́n ti ju arákùnrin kan sátìmọ́lé báyìí lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọdébìnrin tó jẹ́ afọ́jú láṣepọ̀ ní ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ẹ̀ka ti Olé ìjọba ìbílẹ̀ gúúsù Ìṣòkò ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ẹni ọdún 22 tí orúkọ rẹ̀ ń jẹ́ Ezekiel Elijah lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fi ipá bá ọmọ bíbí inú rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 13 tó sì jẹ́ afọ́jú ní àṣepọ̀ ní inú ilé wọn. Nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe èyí tó ṣe fún àwọn oníròyìn ó ní ọjọ́ 10 inú oṣù kọkànlá ni ọ̀rọ̀ náà ó ní ó ṣẹlẹ̀ nínú ètí ẹni tó jẹ́ olùgbé agbègbè pẹ̀lú Ezekiel Elijah tó mú ọ̀rọ̀ náà wá tó àwọn létí ní ọjọ́ 11 tán sì lọ ṣe àyẹ̀wò náà fi páńpẹ́ òfin gbé Ezekiel Elijah èyí tí ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé lóòótọ́ àti lódodo ló ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ bíbí inú òun tó ọmọ náà jẹ́ afọ́jú. Ó ní níbi tó ń ti tan ọmọ náà pé òun fẹ́ràn níṣẹ́ lòun ti tì mọ́lé tó ń sì ti fi bẹ́ẹ̀ fi tipátìkúùkù bá ọmọ náà ní àṣepọ̀ kó tó di pé àṣírí rẹ̀ tú. Bright Edafe ní ó ti wà ní gbàgà àwọn báyìí o níbi tó ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ tó ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé tí àwọn bá ti yóò kódóró ọ̀rọ̀ àwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́. Nínú ìròyìn tó fara pẹ́ yìí bákan náà wọ́n ní arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Friday Emegbu ní ìpínlẹ̀ Delta yìí náà ló ti ṣẹlẹ̀ ẹni ọdún 36 èyí tó fipá bá ìyàwó ilé ní àṣepọ̀. Nínú àlàyé Bright Edafe náà ni ó sọ dímọ̀ pé èyí ṣẹlẹ̀ ní 20 oṣù kọkànlá
ọdún 2024 nínú àlàyé tí ọkọ abilékọ náà èyí tó ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní obìnrin òun ó ló ń ṣe bẹ́ẹ̀ tó gba fàájì lọ́wọ́ nínú ilé tó ń rẹ̀jú látàrí iṣẹ́ àṣekára tó ti ṣe tẹ́lẹ̀ nínú ètò tí mú kó mọ̀ sinmi ibẹ̀ ni arákùnrin Friday Emegbu ló ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó sì ṣílẹ̀kùn wọnú ìyẹ̀wù tó fi ipá àti ìkúùkù bá abilékọ náà ìyàwó ilé ní àṣepọ̀ àtòun àti Ezekiel náà ni wọn kọjú wọn sílé ẹjọ́ báyìí o lórí ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n méjèèjì. Ẹ dákun ẹ gbà mí o ẹ rà mí ẹ ràn mí lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tàn lọ ṣe òwò ẹrú lórílẹ̀-èdè Iraki ló ń bẹ̀bẹ̀ tó sì béèrè fún àtìlẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọdébìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọdúnayọ̀ Ẹniọlá Isaac èyí tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló mà ti sunkún gbagada síta báyìí tó ti bẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe ti bọ́ a sí orílẹ̀-èdè Iraki lórí wọ́n ṣe tàn án kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ibẹ̀ pé ìgbé ayé rẹ̀ yóò rọrùn bó bá ti ṣe bẹ́ẹ̀ tó dé orílẹ̀-èdè ọ̀hún. Arábìnrin ọ̀hún ó ṣe ní àlàyé wípé ipasẹ̀ ẹni tí òun tọ̀ dé orílẹ̀-èdè Iraki náà ni ògbóǹtarìgì arábìnrin tó máa ń kọ́ àwọn ọmọ lọ ṣe òwò ẹrú látàrí ẹ̀tàn tí máa ń tàn wọ́n ìtàn porúkọ rẹ̀ ní Alájà Yusufu Shakira tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Mama Uganda ó sọ di mọ̀ wípé ó mọ̀ ní ó tan òun wípé iṣẹ́ wà ní orílẹ̀-èdè Iraki tóun yóò ṣe tí ọkàn òun yóò sì balẹ̀ ó ní òun ti wà ní orílẹ̀-èdè náà láti inú oṣù kejì ọdún 2023 èyí tó ṣe dédé ọdún kan àti oṣù mẹ́wàá báyìí ó ní látìgbà tóun ti débẹ̀ níṣe ni òun máa ń ṣiṣẹ́ àṣekára tó sì máa ń fi odidi 20 wákàtí 20 hours tó fi máa ń ṣiṣẹ́ ní inú ilé àwọn ènìyàn tó wà ní ọ̀dọ̀ rẹ̀ ètò orúkọ tiwọn ní Sábà Akramu àti ìyàwó rẹ̀ tó ní ìyàwó náà ní máa ń lu òun ní ìlúkulù tó sì máa ń dúnkòkò mọ́ òun láti gba ẹ̀mí òun. Ó ní kò sí ìsinmi bẹ́ẹ̀ ni kò sí ìfọ̀kànbalẹ̀ kankan láti ìgbà tí òun ti dé orílẹ̀-èdè ọ̀hún. Ó ní èyí tó ṣẹlẹ̀ tí orí fi kó òun yọ látàrí pé arábìnrin náà ló fẹ́ gbẹ ẹ̀mí òun pẹ̀lú bó ṣe lọ yọ irin tó sì fẹ́ domi gbóná sí òun lára nínú èyí tí orí ti kó òun yọ kó tó di pò ń sá lọ sí iléeṣẹ́ àwọn agbófinró ti ilẹ̀ Iraki ọ̀hún tí wọ́n sì fi òun sí ọ̀dọ̀ ibẹ̀ ló ti wá kẹ́gbàjarè síta báyìí pé òun ti fẹ́ kú ẹ dákun ẹ ṣàánú òun ẹ tètè wá ràn òun lọ́wọ́ ó lóun fẹ́ wá sílé padà sí orílẹ̀-èdè Nàìjíríà bájú ọ̀bá gbé ni wọ́n náà máa ń padà wá sílé ni Ọdúnayọ̀ ló ń pariwo báyìí tó sì ń fọn rere síta nígbà tí wọ́n sì bá ẹni tó jẹ́ alukoro ilé àjọ tó mójútó àwọn ènìyàn tí wọ́n kó àjọ tó mójútó àwọn ènìyàn tí wọ́n tan àwọn ọmọ lọ ṣe òwò ẹrú naptibu ó sọ di mọ̀ wípé níṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ sí ọ̀rọ̀ náà o àwọn yóò sì gbé ìgbésẹ̀ lórí bí orí òsè kó ọmọ náà yọ padà wá sí ilé báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sójú mọ́ọ̀máwòrán àtẹ̀tí gbọ́ ẹ̀yin tẹ́jọ́ olùfẹ́ wa náà ni àyànfẹ́ Elédùmarè títí rí ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì èyí tó bá kàn yín jù nínú àwọn ìròyìn yín ẹ má gbàgbé láti fi sínú comment section gẹ́gẹ́ bí ìṣe wa a sì mọ̀ dáyín lòun tá a bá ti ń rí títí rí ìgbà tá a tún máa pàdé ó kí wa pé a kú àtàárọ̀ alọ́dún ayọ̀ ọdún dùnnú ọdún owó ọdún ọlá lọ́dún yìí yóò jẹ́ fún wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àsìkò yìí náà.